Al-Qur'an tí mo tú rè tí mo fọwọ́ tú ìdí tí mo dẹ̀ ṣe Qur'an yìí ò ju wípé ṣẹ́rí kí ní kan wà tá à ń ṣe ìwádìí lọ́wọ́ ní British Library à ń wo àwọn African heritage àti àwọn nǹkan tí wọ́n ti ṣiṣẹ́ lórí Africa yes bàtà wá débi ọ̀rọ̀ religion so èmi náà wá yàn síbẹ̀ bàtà wá ń wádìí àwọn religion ní Africa country kọ̀ọ̀kan tá wá dé Nàìjíríà àwa ń wo iṣẹ́ tí àwọn èèyàn kọ̀ọ̀kan ti ṣe nítorí pé èmi jẹ́ ọ̀kan lára àwọn investigative journalist àwọn òyìnbó dẹ̀ náà ṣe training fún mi fún ọdún 4 lẹ́yìn ìgbà tí mo parí Saudi so London School of Journalism ló train mi àwọn òyìnbó náà train mi so tá a bá dẹ̀ ń ṣe ìwádìí àyè kanjú tí wọ́n bá pé kíní kan ní funfun fún wa a lè wádìí ẹ̀ fún ọdún 10 a lè sọ̀rọ̀ lórí ẹ̀ yes Áfíríkà padà bá pé funfun ni tí wọ́n bá pè kankan fún wa ní dúdú àwa fẹ́ mọ̀ a máa take time láti ṣe investigation so now àwa rí wípé ẹni tó kọ́kọ́ translate Quran sí Yorùbá èmi mo ṣe ìwádìí yẹn àwa rí pé Reverend Samuel Coe ni Christian lọ́kọ́ translate Quran sí Yorùbá ní Nàìjíríà tàwa Yorùbá in 1907 ó ń ṣe déédéé ọdún tí wọ́n ní wọ́n ṣẹ̀ṣẹ̀ bí Sheikh Abaludin so àwọn Sheikh Adamu tẹ̀ ti dáyé rárá nígbà tí arákùnrin yìí translate Quran sí Yorùbá wọ́n wá rán mi wá Nàìjíríà kí ká wá wá Quran yẹn kò sí ìlú tí mi wọ̀ nílùú yìí gbogbo archive Ògbómọ̀ṣọ́ ní Ọ̀yọ́ ni àmọ́ rí kọ́pì Quran yìí à ń wá káàkiri so àwọn Amẹ́ríkà ní láwọn ò ní ẹnìkan wá tawọ́ lólobó létà yí pé University of London SOAS department pé wọ́n á ní so tí bá ṣe pé mo jẹ́ press àwọn oníwèé ìròyìn tí òyìnbó ní kí n ṣe ti Nàìjíríà o so wọ́n rí wípé tá a bá wádìí nǹkan àwọn náà kú train mi wọ́n á fún wa ní access tó wá ní press card tá a máa ń gbé káàkiri wọ́n dẹ̀ link wa pẹ̀lú àwọn British police à ń ṣe pẹ̀lú àwọn British police àwọn army tí wọ́n lọ́hùn so wọ́n link data wa mọ́ wọn ni kò sí police tó bá rí mi tó bá ti bá ìdí á ti mọ̀ èèyàn wa lélẹ́yìn University of London wá sọ wípé kí mo fẹ́ fi Quran yẹn ṣe wọ́n ní wípé ọmọ Africa lèmi mo ní mo ti kéwú ní Mordecas pé mo ní ìmọ̀ nípa Quran mo dẹ̀ tún study Saudi Arabia wọ́n ní okay wọ́n wá fún mi ní 4 days bàtí mo wá lọ wọ́n wá attach obìnrin kan pẹ̀lú mi a wá lọ síbi 5th floor ibẹ̀ láti lọ rí Quran a wá fún 4 hours kọ́pì ẹyọ kan wọ́n wá ní kọ́pì ẹyọ kan tí England ní nìyẹn wọ́n ẹ̀dẹ̀ fẹ́ gbé jáde kò sí Nàìjíríà mọ́ wà láì ojú sáìsì ìwé ìlọ ó wá jẹ́ 410 pages so wọ́n làwọn lè fún mi kọ́pì o pé àwọn ọmọ pé máa fẹ́ ní wọ́n ní mi ò lè gbé jáde wọ́n ní kò kẹ́ fún mi ní access kí n ṣe photocopy ẹ̀ wọ́n á ní kí n promise àwọn pé kò ní jáde síta wọ́n á ní kò ní jáde wọ́n dẹ̀ believe mi wọ́n á ṣe photocopy ẹ̀ ọ̀dọ̀ wọn náà bẹ́ẹ̀ mo ti jòkó tí mo kà á ìrọ̀lẹ́ mo tó kúrò mẹ́ wallahi kò sí single Arabic language kalimatun arabiyya ẹyọ kan kò sínú ẹ̀ ọkàn àkọ́ ìgbà tí a kọ Bíbélì ni ìtukùtù ó ń pe àwọn ànábì Ọlọ́run ní wòlíì ní pé gbogbo àwọn ànábì Ọlọ́run tó dákọ̀ ní Al-Qur'ani wọ́n mọ̀ pé yàtọ̀ wà láàrin wìláyà àti nùbúwà because kò kéwú wọ́n wá ní pé báwo ló ṣe rí tú because kò mọ̀ kéwú èmi mo wá ní ṣe independent investigation yẹn mo wá padà wá rí wípé Quran English Quran ló gbé sọ́dọ̀ wọ́n pè nìkan ní Alexander Rose òun ló kọ́kọ́ translate Quran sédè Gẹ̀ẹ́sì ní 1849 Quran yẹn ló gbé sọ́dọ̀ tí wọ́n fi ń ṣe tiẹ̀ ṣẹ̀dẹ̀ mọ̀ pé kò mọ̀ pa Islamic studies nǹkan tó wà ní English yẹn náà ló ń tú ìtukùtù dẹ̀ nìyẹn tú so now wọ́n tún tẹ̀síwájú kí tó wá rí ti edition 973 ètí Sheikh Adamu wà wà nú ẹ̀ tó jẹ́ àfáà tèmi àti Sheikh Kamaldeen mo bẹ̀rẹ̀ sí mo wá wo Suratul Baqarah ibi tó lọ sọ pé alif lam mim dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin bàtí mo àrí bọ́ ṣe tú wọ́n sọ pé dhalikal kitabu tíra yìí kò ní jẹ́ tíra yẹn dhalika that not this mistake tí mo rí ní Suratul Baqarah lásán is about 216 ní níbi tí orúkọ Sheikh Adamu àti Sheikh Kamaldeen mo tó bọ́ sí ní sáì bẹ́ẹ̀ mo bọ́ sí máìdà bẹ́ẹ̀ mo ní kí lórúkọ Sheikh Adamu wá wánu Quran yìí wọ́n wá bẹ̀rẹ̀ another investigation mo padà wá rí pé kì í ṣe Sheikh Adamu ló tú Quran yẹn gẹ́gẹ́ ti Sheikh Kamaldeen àwọn tí wọ́n tú wọ́n àwọn ọmọ wa tán kéwú Saudi jọ́nà lọ́hùn bí 1962 because 1962 náà bẹ̀rẹ̀ ṣẹ́ wọ́n parẹ́ ní 73 so wọ́n wá nígbà tí wọ́n fẹ́ tẹ̀ tí wọ́n ò rówó tí wọ́n fi tẹ̀ ló jẹ́ kí wọ́n lọ bá ìjọba Saudi kọ́kọ́ ràn àwọn lọ́wọ́ àwọn yẹn wá láwọn ò ní tẹ̀ àbí tẹ́ bá lọ wá àfa àgbà kan wálẹ̀ Yorùbá nǹkan tó sún wọn dọ́dọ̀ Sheikh Adamu Sheikh Adamu aláníyàn tó dáa bàbá wa ní irú ṣẹ́ náà tẹ gbé wá fún mi tó jẹ́ Islam mo láti pe Sheikh Kamaldeen Sheikh Adamu lọ kọ́wọ́ Sheikh Kamaldeen bọ́nu Quran yẹn bàbá wa set committee wọn lọ máa fà lọ́yọ̀ọ́ wọn mú ní Èkó wọn mú lábẹ́òkúta kí gbogbo àfàlẹ̀ Yorùbá náà jọ jòkó tí wọ́n ṣe tú Quran yẹn ìdí tó jẹ́ kó ní ẹ̀rọ nù à ń Sheikh Kamaldeen ọ̀fẹ́ dá sí wọ́n sọ fún Sheikh Adamu pé ẹ mọ̀jà dá sí o ṣe àpá àwọn yìí ti tú Quran tiwọn àdẹ̀mọ́ bọ́ ṣe tú Sheikh Adamu wọn tá a bá wọn dá sí wọn nígbà tí wọ́n sọ mọ́ lọ́rin láàṣẹ bá wọn dá sí tí àbájẹ sọ fún Saudi pé kí wọ́n tẹ̀ wọ́n ní tẹ̀ ẹ jẹ́ ká bá wọn dá sí o ìdí Sheikh Adamu ṣe dá sí Quran yẹn nìyẹn so wọ́n wá tẹ about 250,000 fún wọn wọ́n tẹ lọ́fẹ̀ẹ́ wọ́n dẹ̀ kó fún wọn pé kán lọ ha fáwọn èèyàn ṣàwárí láti 1973 yẹn títí dòní kò sẹ́ni tó review ẹ̀ àwọn tó wá láwọn review ẹ̀ báwọn fẹ́ tún ṣe àwọn náà tún ṣe mistake
mo tún wá gbọ́ Kùránì Yorùbá tẹ́ bá tí Kùránì Yorùbá kan bá lóun ṣe Kùránì Yorùbá ẹ gbà pé o lè ní ó ń lọ da iṣẹ́ táwọn Sheikh Adamu ṣe yẹn òun ló ń tún kọ torí kọ́ mọ̀ pé mistake wà bẹ́ẹ̀ torí pé Sheikh Adamu ni wọ́n ti ṣe secretary Sheikh Adamu lọ́kọ̀ mùkọ́dìmọ̀ ẹ̀ wọ́n ti láti Sheikh Adamu kọ́lọ́ bọ́kọ́ bá ń kẹ́ bàbá sọ́ọ́bì kan mùkọ́dìmọ̀ wọn yẹn wọ́n ní àìmọ̀ o Kùránì yìí o Yorùbá yìí o ó ṣe é ṣe ẹnikẹ́ni tó bá rí mistake kan bẹ́ẹ̀ kọ́ rántí wípé àwọn tí wọ́n tẹ̀ wọ́n gbọ́ Yorùbá wà láì lọ́wọ́ abẹ lọ́wọ́ àwọn mistake tí wọ́n bẹ̀ ta yọ wọn gbọ́ Yorùbá tí wọ́n pé Sheikh Adamu gbàlágà ni bàbá lò bẹ̀ wọ́n kí ọwọ́ bàbá bọ kí ní ẹ̀ tipátipá ni ọmọ tó wọ mọ́ríkàsì náà wọ́n mọ̀ tó mọ between ava àti dálíkà gbogbo sàmáwátù tó wà ń bẹ̀ rọ́bù sàmáwátù ọba sámà náà tù ìṣẹ̀dẹ̀ ọba àwọn sámà gbogbo kùlùbù wọ́n tún ní singular ọlíbùn yàtọ̀ sí kùlùbù ṣe mọ̀ pé àyà mi wà tójú wọ́n fò tán tu torí bí ọdún mẹ́rin ni mo kọ́kọ́ fi review yẹn ìgbà tí mo wá rí 73 yẹn wọ́n rí pé a need Yorùbá Kùránì mi ilẹ̀ Yorùbá mo ṣe wá bẹ̀rẹ̀ ṣẹ́ yìí ìgbà tí mo gbé dé káfí mo lọ Saudi àbíbọ̀ wá bẹ̀yẹn bí àkọ́mọ́ ibi ló ṣe pé mẹ́sàn àdúrà nígbà tí mo gbé dé tí mo dé suratul Kahf mo wá lọ Saudi mo wá lọ bí sẹ́tìn tẹ Quran mo wá ní mo fẹ́ rí chairman wọn mo wá bá wọn ṣe meeting mo ní Quran Yorùbá tẹ̀ fún àwọn alálàájì lọ́dọọdún ẹ̀dá dúró ẹ má fún wọn mọ́ ìjọsẹ stop nìyẹn mo ló ní ẹ̀rọ mo dẹ̀ fà àwọn ẹ̀rọ yẹn hàn wọ́n wọ́n wá ní kí wá ní solution mo lè mi ti bẹ̀rẹ̀ mí ṣùgbọ́n tí n bá parí ẹ̀ kò sẹ́ni tó perfect tán o because Quran àwọn ibìkan wà tó ṣòro láti tú so ṣùgbọ́n tí n bá parí ẹ̀ mo ní kèsì pé wọ́n yà fẹ́ yẹ̀yẹ̀ gbọ́ àwọn bàbá bá tó wà mẹ́tòrí Sheikh Adamu ṣe wàhálà lórí ẹ̀ púpọ̀ wàláhì kọ́lọ́kọ́ bá kẹ́gùn wọn ṣe wàhálà mo ní ṣùgbọ́n mo ní a máa dárúkọ gba bàbá yẹn sínú ìmí tó bá jáde tí ì bá sọ láwọn kò sí bá a ṣe fẹ́ rí ìmí ṣe ṣùgbọ́n káwọn èèyàn mọ́ lérò yìí pé Quran 73 là kọ́kọ́ Quran Yorùbá Christian lọ́kọ́ tú Quran ẹni tó dẹ̀ ṣe wọ́n láàkí tí wọ́n fi ṣe 73 yẹn náà tí bá ṣe tàbábàlẹ̀ wà òun lọ sọ fáwọn kan náà àwọn afáàlẹ̀ Yorùbá jọ́nà lọ́wọ́ pé ó yẹ kẹ́ gbìyànjú kẹ́ ní Quran Yorùbá kẹ̀kẹ́ tó wọ́n gbọ́ tìyẹn ní Sheikh Adamu fi wá bá wọn dá sí so Sheikh Adamu wọ́n wá set committee Sheikh Ahmad náà fi ṣe alága alátúnṣe dàsípò àwọn ti yẹ̀wò fínífíní kò ní ẹ̀rọ ìdí nìyẹn tí iṣẹ́ ilé ìjọba bẹ̀rẹ̀ ṣé wọ́n rí gbà tí mo ti fẹ́ parí ẹ̀ Sheikh Adamu wá yọ sí mi lójú oorun wàláhì tàláhì àwọn ọmọ mo ní ẹ̀bùn àlá púpọ̀ láti gbà tí mo tọ̀ lọ́wọ́ ọdún méje títí dìsí mo ní ẹ̀bùn àlá dáadáa Sheikh Adamu wá yọ sí mi lójú oorun wọ́n wá ní Dáúdà mo ní nà wọ́n ní kí ni Quran tó ń ṣe yìí ó ṣe wá fi èdè Gẹ̀ẹ́sì kún bàbá mo ní àlè fi Gẹ̀ẹ́sì kún mo ní because Gẹ̀ẹ́sì ti wálẹ̀ wọ́n ní òun náà ní ẹ̀rọ bíi ti Yorùbá òun ó láwọn ọmọ pàmì sẹ́kì wá bá àwọn ò lè sọ̀rọ̀ kọ́mọ́dé àbẹ́ni pé àwọn ń ba sí oníṣẹ́ jẹ́ wọ́n wá ní oṣù wọn kúṣẹ́ wọ́n wá mú kọ́pì kọ̀ọ̀kan kìíní ní ojú oorun wọ́n láì tọ́láì èmi ò kí parọ́ gbogbo tí sọ fún for confirm àwọn tó lè mọ̀ bí dáadáa rẹ̀ mo wá ní òkè wọ́n ní ọ̀dà wọ̀ọ̀kan wọ́n bá rí Quran English kan mo bá gbé bàbá bá ní kí n ṣe mo bá wò mo bá rí àwọn mistakes èyí tó ibùtí Yusuf Ali tó ṣe 1934 ó ní ẹ̀rọ bàbá ní kí n fi Gẹ̀ẹ́sì kún bí bá ti parí ẹ̀ ti pẹ́ ló ṣe tó wá lọ́dún mẹ́wàá mi ló ṣe wá wọ 22 years mo wá lọ ra English Quran bí about 22 mo wá yẹ̀wò lọ́tún lọ́sì so mo wá rí àwọn ẹ̀rọ kan gbogbo English Quran tẹ̀lé tó dà sórí íńtánẹ́ẹ̀tì yẹ o ìgbà tó yà bàbá tún yọ sí mi wọ́n ní ìṣe fi transliteration kún wípé yóò wá unique Ọlọ́run mo ní kí ni mo bá tún bẹ̀rẹ̀ mo ní translation wà lórí internet àti wo gbogbo translation tó wà lórí internet gbogbo ẹ̀ ló wrong torí àwọn Pakistan àtàwọn India àwọn náà ń gbégbékúgbé because àwọn ọmọ zali pé tó bá fẹ́ pé alẹ́zí wọ́n ní alẹ́zí wọ́n á pè gẹ́gẹ́ bí zayin so tẹ́ bá wá kọ alẹ́zí ní làzí ìkan bíi ní túbọ̀ ní èdè lárúbáwá kìí ṣe alẹ́zí tinú Quran mọ́ wọ́n tún bẹ̀rẹ̀ sẹ́yìn ìdí tí àwọn pẹ́ẹ́nì ṣe pọ̀ tó báyìí òun lélẹ́yìí ṣé wá rí àwọn translation yẹn ó pọ̀ gidigidi o so torí òun ló wá le jù translation ló le jù because tẹ́ bá kọ translation bí gbà tẹ́ fẹ́ mọ ká Quran pẹ̀lú tajwid ṣe àpótẹ́ bá rí nù Quran al-malaika tó ní mọ́dà tẹ́ bá fẹ́ kọ màláìkà ní translation tẹ́ bá kọ ní malaika ó wrong àbí kọ́ ìkẹ́ fi bí a bí mẹ́ta àbí mẹ́rin gan sí yóò máa ṣe ní màláìka tù òun là ń pè translation mo wá ṣe gbogbo chapter kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ẹ wo òun ní ọwọ́ ni mo fi kọ́ translation rẹ̀ ọwọ́ ni mo fi kọ́ gbogbo ẹ̀ wallahi billahi so nígbà tí mo wá parí ẹ̀ mo rí bí iṣẹ́ yìí mo ní láti jẹ́ kí àwọn ẹlòmíràn yẹ̀ wò mo wá gbé lọ University of Lagos Professor Badmus àwọn ni wọ́n kọ́kọ́ yẹ̀ wò tí wọ́n kú láìpẹ́ yìí yes àwọn ni wọ́n kọ́kọ́ yẹ̀ wò wọ́n ka ọmọ rí pẹ̀lú gbọ́ evidence sí wọ́n láwọn bá ti jẹ́ professor àwọn olè ṣe o káwọn sòdodo fún mi ìgbà tí mo kú lọ́dọ̀ wọn mo wá gbé lọ University of London mo wá ní kan yẹ̀ wò torí wọ́n ní àwọn tí ń kọ́ wọn Yorùbá ń bẹ̀ tó jẹ́ professor kò wọ́n láwọn òyìnbó tí wọ́n mọ̀ pa Arabic tí wọ́n ṣe mùsùlùmí gbogbo wọn á jókòó ìgbà tó parí meeting wọ́n ní iṣẹ́ tí mo ṣe yìí iṣẹ́ professor bíi 25 ni o káwọn sòdodo fún mi wọ́n ní kì í ṣe èèyàn kan ọ̀kan ni wọ́n láwọn rò pé èèyàn lásán ni mi ò mo ní àtọ̀ ìbí ọmọ wọ́n ní kì í ṣiṣẹ́ tí èèyàn kan lè jókòó tí ó ṣe bíi professor 25 ní university ní máa jókòó ṣe irú kinní
wọ́n bó ṣe wà yìí wọ́n sọ yìí tó value jọ́nà lọ mi ní sọ ní àsìkò lẹ́yìn wọn gbé lọ Saudi embassy èmi àti ambassador Saudi àṣebítìn àwọn ẹlẹ́wọ̀n máa rà á ní $5 million mo lè mi ọ̀tá torí mi ò ṣe torí owó mo lè mi ọ̀tá torí owó àmì òní mi ò ṣe gbogbo tí bá fẹ́ ṣe mi ò ṣe torí owó àwọn tó mọ̀ mí rè tíra tẹ̀sífìlà àmọ́ fi tẹ̀sífìlà fún àti mo kọ kí tó jáde Markaz èmi là kọ́kọ́ Markaz tó ṣe tíra kó tó jáde Markaz torí ó kù bí oṣù 3 sí 4 tá jáde ni mo ṣe tíra yẹn 3,000 copies ni mo ṣe mo dẹ̀ ha bí 1.5 fáwọn èèyàn níjọ́ náà lọ àsọ́lọ́ ń wo àníyàn mi sọ pé àmọ́ bí ẹyọ kan ṣe rìn tálátálá títí fi dọ́dọ̀ Kinfad ló fún mi scholarship àní wọ́n wá mi káàkiri wọ́n wá mi dé Markaz nígbà tó wá mi dé Markaz wọn rí mi títí tí a ṣe mọ̀ pé Markaz ni mi pé mo kọ́jú mọ̀ tí mo kọ́ mo yín ṣẹ́ka dáàmù níbẹ̀ tí àwọn yẹn wà bí màá fi hàn yín kẹ́ tó lọ mo sì ní kọ́pì àwọn wá ní Markaz lélẹ̀ yọ jẹ so ìtàwọn ṣe ni pé wọ́n wá kọ Kinfad wá pé ambassador Nàìjíríà sí ọ́fíìsì ní Riyadh pé àwọn wá ọmọ kan ń jẹ́ Dawood ó ṣe tíra kan mínísítà kan ló mú tíra yẹn dọ́dọ̀ òun wá gbà lọ́wọ́ òun kà òun wá ń gbọ́ òun pé fún ọmọ yìí scholarship fún ọmọ yẹn Kinfad lọ sọ tó rán gbé mi lọ́dọ̀ ẹ̀ fún ọmọ yìí ní scholarship òun wá rò pé báwo ló ṣe fẹ́ rí ọmọ yìí so digital society committee ni ẹ so Nigerian ambassador to Saudi Arabia wọ́n pe ní Alhaji Magaji ọmọ Hausa ni òun ni wọ́n wá láwọn fún as compulsory assignment kan wá mi jáde wọ́n wá involve Nigerian government lọ́jọ́ kan rí mi wọ́n send letter sí Abacha ló wà lórí yìí Abacha wá send ìwé mi àti letter sí Adoba University Kano sọ pé Arabic department wà bẹ́ẹ̀ àwọn Kano náà wá mi lọ Markaz kí ṣe rọ Sheikh Sidik Farouk tó jẹ́ ẹ̀gbọ́n oníkìyìnbá òun ni Markaz rán sí mi pé kí n wá sí Markaz Ọlọ́run bá ń gbọ́ sọ àwọn afọ Markaz kí n bọ́ sí mọ́ṣáláṣí èmi ò pín mi ọ̀sẹ̀ wọ́n ní kí gbogbo àwọn ọmọ Markaz kan wọnú mọ́ṣáláṣí Sheikh Dawood afa lánàá gbé microphone fún jọ́nà lọ́hùn yes ẹ lọ bí wọ́n gbó tí àwọn tí sọ yìí wà láyé wọ́n á ní dúró wájú wọ́n ní àfa tó dúró wá síwájú yìí ta lọ́mọ ìgbà táwa wà ní tátàtà òjì táwa jáde àwọn tó wà rọ́bì àṣẹ fún àti bọ́ sí gbogbo wọn náwó pé àwọn ọmọ afá Dawood ó ní gbìyànjú kankan wọ́n tà kálukú sàn sọ tó mọ̀ pa mi Sheikh Dawood afa làwọn sọ bó ti dúró òun Saudi ń wá kò sì mọ̀ tá a bá sọ pé ẹ múra sí kéwù mọ̀ sọ pé kí láì fi kéwù ṣe Saudi ń wá tíra tó ṣe ní 1995 tó gbogbo àfá Markaz mọ̀ fún tíra náà jọ̀nà pé ẹ múra sí kéwù ìkẹtọ́ kan fẹ́ mẹ́sẹ̀jì tó rẹ̀ pè mí nù àwọn náà fún mi ládírẹ́sì bí táwọn tán wà mí yẹn wà ní Kòyí so láti Kòyí wọ́n kàn gbé mi lọ Saudi embassy ni so nísẹ́yìn Saudi embassy l'Abuja náà nítọ̀ wọ́n ti sẹ́ndì tíkẹ́ẹ̀tì sí mi àti miniha ipe passport mi dà mo lè mi bìkọ́sì mi ọkọ̀ lẹ́tà Saudi wọ́n ní kí ni Kinfad ló fi mo lè mọ̀ tí ń jẹ́ Kinfad èmi ọ̀dẹ̀ gbọ́ nítòótọ́ kí lọ́kàn wá pẹ̀lú news jọ́nà lọ mo lè mọ̀ tí ń jẹ́ Kinfad mo lè mi kọ́ lọ́ bá gbé photocopy tíra yẹn jáde láti inú drawer ẹ̀ ó ní ìwọ kọ́ ló ṣe tafsir àmọ́ ìtẹ̀sírífà àbí ọkọ ló ṣe tíra ẹ̀ mo ní mo ṣe 1995 ó ní kọ́mpì tíra yìí wọ́n ti rí Saudi ìjọba ti fún ọ ní scholarship ó wá ní báwo ni bàbá mi ṣe jẹ́ pẹ̀lú Kinfad mo ní ó ní ṣe gómìnà ni bàbá mi àbí mínísítà because tí wọ́n bá jẹ́ nǹkan pé kò sí bọ́ ṣe fẹ́ mọ Kinfad so lọ́rọ̀ kan bọ́rọ̀ tí Fọlá ṣe jẹ́ ni ṣe wá rí gbogbo tí wọ́n kọ́ wa Markaz láìlà ó wúlò fún mi níbi iṣẹ́ yìí because ọ̀rọ̀pọ̀ ọmọ náà sọ̀rọ̀ fún olè tó kúrò àgọ́ sí ti jẹ́ bẹ́ẹ̀ àwọn kẹ́kẹ́ wọn bẹ̀ tó wá kọ́ wa Markaz tí gbogbo àwọn ọmọ yẹn ó wúlò sínú bí journalism tí mo lọ ṣe lọ́dọ̀ àwọn òyìnbó ó wúlò tí iṣẹ́ yìí fi ṣe àṣeyọrí báyìí náà òbí ta ti kéwú báwo ni mo ṣe wá ní jẹ́ kán mọ̀ wọ́n wá pé àjò nílé márùn iṣẹ́ ńlá bàtàbàtà báyìí tó wà tí mo parí o kò ní da kí Markaz máa mọ̀ ẹ sọ fún mùdírù pé iṣẹ́ báyìí mo ṣe mùdírù ní àwọn gan fẹ́ bá mi sọ̀rọ̀ mùdírù bá mi sọ̀rọ̀ inú wọn dùn wọ́n ṣàdúrà gidigidi kọ́dà mùdírù náà ti kọ mọ̀kọ́dímọ̀ tiwọn náà lórí pọ́jẹ́tì yẹ ìkan tí mùdírù kọ kọ́pì ẹ̀ wà lọ́dọ̀ àjò nílé márùn ọ̀dẹ̀ wà lọ́dọ̀ mi bì so mùdírù náà ti kọ nǹkan lórí pọ́jẹ́tì nǹkan tí mùdírù kọ rẹ̀ 2 page àbúmúlọ àbàmúlọ page 1 yẹ page 2 rẹ̀ so kí n dá dó báwọn. ẹ dákùnkẹ́ tó lọ ṣe wá rí torí ẹ lè fi gbogbo ẹ̀ sínú àdúrà ni o ìgbà tí a bẹ̀rẹ̀ sí type ẹ̀ tá ń design lọ́wọ́ wọ́n á sọ fún mi lójú orun pé kì í ṣe ìkankan fún àwọn ọmọ kéékèèké wọ́n á fi develop wọ́n á decide láti mú 13 chapters àwọn short chapter yẹn wọ́n á sàwọn jọ láti design yẹn kó jẹ́ another edition fáwọn ọmọdé pé ṣe fún àwọn kéékèèké tá a bá kọ́ Quran àfẹ́ kọ́mọ̀ túmọ̀ so máa fẹ́ bírèkì barrier yẹn táwọn ọmọdé kò sí láì di kan mọ̀ túmọ̀ kẹ́ tí wọ́n ń kà láti kékeré ìdí tí mo ṣe wá ṣe 13 chapter yìí mo wá tún nílà káyì tí wọn tó ṣe déédéé wọn so Arabic transliteration then translation àti Yorùbá so Arabic transliteration ẹni tí ó bá lè ka Arabic yọ̀ọ̀ka ilé tẹ́ni tí kẹlẹ́ yóò bá múra yọ̀ọ̀kọ̀ rẹ̀ tẹ́ni tí ka Arabic because mo kọ́ pẹ̀lú tajwid then English then Yorùbá ó tún wá ní commentary ó ní àwọn ìtàn tí mo kọ sínú bí tó bá ìtàn tọ̀dọ̀ wa mú bí tó yàtọ̀ sí àwọn ìtàn tó ń kọ sínú àwọn tafsiri jọ̀hún so àwọn àdúrà tẹ́ ṣe ọ̀hún nìyẹn. àlékún Alhaji wa onílé márùn-ún. lórí kẹ́ tó ṣe àdúrà yẹn tó àbáwá mufti ẹ̀rẹ̀kọ́dù kẹ́ńtọ́ wà ń lẹ́hùn
tọ́ ìṣẹ̀lẹ̀ alá ni àfáwà Jákàmá àfáwà Ibrahim àfáwà láti sẹ́yìn àti gbogbo àwọn àfáà tó wà ń kálà àtàwọn ọmọ kéwú ìsẹ́nì nígbà tá a bá ń sọ̀rọ̀ tí wọ́n ní ìròyìn ọ̀dà bí àmójúbà ọlọ́run dáwọn ẹ̀dá yàtọ̀sù bí a mọ̀tì máa yẹ ṣá ọpẹ́ táwọn ń dá fọlọ́run ní pé tọ́lọ́run jẹ́ ká máa nàgàwé inú ọmọ akéwu Sheikh Adamu Arewa abayin dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mọ́mìn àmàmì ìlàwọ́làwù àmà ẹnìkan náà ni ọgbọ́n yà wọ́n ló kó àwọn ẹni ọlọ́run ọjà àjàyè rẹ̀ lọ òkú àwọn ẹni ọlọ́run bó a bá ń bú àwọn ẹni ọlọ́run ó sì sàlátà àwọn àkàtì ọgbà àwọn rẹ̀ ẹnìkan lọ́lọ́ kọ right up sí Saudi Arabia ó blackmail gbogbo àwọn bàbá tó ṣiṣẹ́ tẹ̀yìn wí Kùránì Yorùbá wọn ti tú bẹ́ẹ̀ ṣe wí èmi ò tiẹ̀ màá yìí wí tẹ́lẹ̀ wáyì àwọn màá yìí tẹ́lẹ̀ ṣe ní méjì tí wọ́n wá ní wọ́n fẹ́ káwọn tó máa tó kìíní tẹ́ Sheikh Adamu àwọn ò nígbàgbọ́ sí wọn àwọn nígbàgbọ́ sí wọn bàbá lọ́wọ́ gba lẹ́tà wà láti rọ́bítọ̀ kéṣà tiẹ̀ ń bẹ lọ́dọ̀ mi àbáfi sọ́wọ́ wọn á dákọ̀ àfáà báyìí wọn wá jókòó láti ṣe tẹ̀síhù iṣẹ́ yẹn ẹni yìí wọn wá blackmail wọn gbogbo àbábá tó ṣe kíní yìí wọn ò mọ kankan pa sẹ̀ríà ó sì lóhun ò ṣe indina kí wọ́n kẹ́ pé ń Saudi ni pé kó wọn wá ṣe lọ́jọ́ kó wọn yóò kàn kó mẹ́ ntọ́ kan gbogbo ẹ̀ ń bẹ lọ́dọ̀ mi kọ́ àmúlẹ̀ fún kọ́pì mo ní kọ́pì bó ṣe gbàgbọ́ àbáyé ló kọjẹ́ mo dúró wá gba kọ́pì yẹn lọ fún ẹni báyìí tí ń bìjà rẹ̀ mo wá gbé lọ́dọ̀ ọ̀kan nínú àwọn onírùngbà yẹn mo ní òun náà ní láyìn ẹni tó ní òun ò ṣe kíní ẹja gàgẹ́ rẹ̀ àná tó fi èsì nù ẹni náà bẹ̀rẹ̀ yóò Ọlọ́run á gbé ẹ̀yin dìde láti pé ẹ̀yin tún ayé ṣe ẹ̀wọ̀ ìbára tẹ̀lé lò nítorí ṣẹlẹ̀ ń bí ọ̀rọ̀ sọ yóò Buhari nù tá à ń sọ pé àyìnà máa kàtàbà wú al-Imam Buhari àyìnà bá lọ́tà sẹ́ńtírì mi lè dé àwọn ọmọ wa mẹ́rin táwọn ò sí ayé má kí wọ́n bẹ̀rẹ̀ ní gbogbo báyìí ròyìn sàtúntẹ̀ tọ́jú ẹ̀ torí èyí tẹ́ bá ṣe tí wọ́n rí pẹ́sẹ́ tẹ́ ṣe ni olú aláàánú àfáwà àdúrà dá sí ọlọ́mọkùnrin pa ntí bàbá wí sẹ́ńtà bá wí fáwọn àbálọ́ sọ̀rọ̀ ọ̀nfẹ́ nìkan ó ní wàkánà bidhalika ayatan min ayatillah wa ajubatan min ajabi dari wa karamatan li shaykhi li annahu awwalu man tabakhara wa takharraja fi misli sana ẹ̀wọ̀n náà bá gàfi lugati al-arabiyya wal injiliziyya hatta asbahatum baran amiqa fil ulumi al-aqliyya wan naqliyya Allahumma barakallahu fikum mutamanniyan lakum al-mazida min at-tawfiq wan najah حافظكم الله دائما بوجوه الخير وراعيا لركاب العلم وامدكم بعونه وتأييده adúpẹ́ kọ́lọ́ ní káyìn ní òsèkò ní àsìkò mòdúrù lọ́wọ́ mọ́ríkà sì tú àlùkùránì pẹ̀lú eléyìí tí ó sì ní ẹ̀rọ nù ilal amam inshallah.